Ṣèyí Mákindé ni ò màgbà kọ́mọ Yorùbá wọnú igbó pẹ̀lú àwọn ará bíbà yìí. Ìgbà tí àwọn ará bíbà yìí ń pa ọmọ Yorùbá tó ń jí wọn gbé, Ṣèyí Mákindé ò mà rántí constitution. Ṣùgbọ́n nígbà tó jẹ́ àkókò tó yẹ kí Yorùbá ó dìde, Ṣèyí Mákindé gbé constitution síta. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ má mà jẹ́ kí Ṣèyí Mákindé ó bà Ọ̀yọ́ jẹ́. Ṣèyí Mákindé mà ti sọ̀rọ̀ ẹ̀ di kananjọ́gbọ̀n ní Ọ̀yọ́. Torí Sunday Igboho, torí ó ń gbèjà ọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Máa kẹ́ pè mí láti Port Harcourt mo fowó orúkọ bù láṣìírí. Ẹ̀yin ará Ìbàdàn, kọ́ńpìnì mélòó ní Ṣèyí Mákindé ní Ìbàdàn? Wọ́n ní ó ní kọ́ńpìnì méje ní Port Harcourt. Mo sọ fún yín, mo ní níjọ́ tàbí yan gọ́vnà, àṣìyàn ní Ṣèyí Mákindé jẹ́. Ẹ̀yin abiyamọ ayé ẹ má mọ̀. Ẹ̀yin abiyamọ ayé ẹ má mọ̀ wo Ṣèyí Mákindé ràn kó bà ìlú Ọ̀yọ́ jẹ́, Ọ̀yọ́ tànà, Ọ̀yọ́ state. Bàbá Bọ́lá Ahmed Tinubu bó ti pè yín láàárọ̀, ẹ má bínú òjò ló rọ̀. Tẹ́fẹ́jà ń gbọ́ mi, ẹ jẹ́ kí n máa gbọ́ nínú comment section, ẹ máa kọ yes yes yes. A ní kẹ́ ẹ bá wa withdraw security Ṣèyí Mákindé. Torí Ṣèyí Mákindé ló kó àwọn ọmọ wa wọgbó. Ṣèyí Mákindé àtàwọn Fúlàní ṣiṣẹ́ papọ̀. Ló fi wà lẹ́yìn Fúlàní. Ló fi ní Sunday Igboho ò gbẹ́dọ̀ wọnú igbó tẹ̀lé wọn lọ. Ará ilé èrò ọ̀nà, ẹ bá wa pé Ṣèyí Mákindé kó tú àwọn ọmọ wa lẹ̀ o. Ṣèyí Mákindé ni. Mo ní bọ́dà mi kan pè mí láàárọ̀ pé ilé iṣẹ́ bíi méje nìkan ni Ṣèyí Mákindé ní Port Harcourt. Àṣírí kan tí wàá tú sí mi lọ́wọ́. Òjò tó rọ̀ yìí ni ẹ̀ bá gbọ́. Wọ́n ní Florida ní Ṣèyí Mákindé ń gbé tẹ́lẹ̀, ó dẹ̀ ní nọ́mbà ẹ̀wọ̀n. Wọ́n ní òun àtolúwo iṣẹ́ kan náà jọ ń ṣe lábúròdù, wọ́n náà jọ ń wọ́ kéni. Ẹni bá ti bínú sí Sunday Igboho bá ṣírí ohun tó ṣe ní kọ̀kọ̀ bí ọ̀ṣẹ̀ mọ́ tú síta nìyẹn. Wọ́n ní Mr. wọ́kẹ́wọ́kẹ́ ní pé ìgbà tó parí ẹ̀wọ̀n ẹ̀tàn ló wálé. Èmi kọ́ mo sọ, èmi kọ́ mo sọ, àwọn tó wà l'Amẹ́ríkà ló sọ. Ẹ jọ̀ọ́, ẹni bá ní fídíò Ṣèyí Mákindé pẹ̀lú nọ́mbà ẹ̀wọ̀n ẹ̀ l'Amẹ́ríkà, ẹ jù sí mi. Alábàjọ tó fi ń hùwà bí ẹlẹ́wọ̀n bí ẹlẹ́wọ̀n. Alábàjọ àṣé òun wọ́kẹ́ ní òfin jẹ́ kó láàánú abiyamọ. Gbogbo igbe tí abiyamọ ń ké ní òfin jẹ́ kó ní mínì létí Ṣèyí Mákindé. Ọ̀dájú èèyàn ní máa ń wọ́kẹ́. Ó torí Sunday Igboho ó declare curfew because they don't want freedom for our children. Àwọn ọmọ ọdún méjì wọ́n ti ń lò bí oṣù méjì nínú igbó. Ẹ̀yin àgbààgbà Yorùbá, Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ má jẹ́ kí tàwọn ọmọdé yóò dàbí ti Chibok girl. Ṣèyí Mákindé fẹ́ fi ẹ̀mí àwọn ọmọ yẹn ṣe ìrúbọ ní ẹ má gbà fún. Ẹ̀yin Ọ̀yọ́ ẹ dìde. Ṣèyí Mákindé want to use Ọ̀yọ́ life play politics. Olófin tako bàbá Tinubu. Olófin tako Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Olófin tako Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bàbá Bọ́lá Ahmed Tinubu. Ṣé ẹ wà lajú yín lẹ̀? Ṣèyí Mákindé dẹ̀ bà Ọ̀yọ́ jẹ́. Ẹ withdraw security ẹ̀. Ó fẹ́ fọ̀rọ̀ àwọn ọmọ yẹn gbowó ni. Òjò tó rọ̀ yìí ò ní jẹ́ kẹ́ voice message bàbá yìí. Oh my God. Oh my good God. Hello bàbá mi. Hello sir. Hello.
ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú. àwọn ọmọ Yorùbá fẹ́ gbóhùn yín bàbá mi lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé ni o. ó ní kò ní ó lóun ò ní Sunday Igboho lórí ọ̀fẹ́ láti wọnú gbó lọ kó àwọn ọmọ yẹn wá. ṣùgbọ́n ló máa fọ́jú àtọwọ́ àti gómìnà ara ẹ̀. ṣé rí mo ti ń wá fídíò yẹn. ṣé bí Ṣèyí Mákindé kẹ́pẹ́ ní gómìnà ṣé bí Nàìjíríà ní gbogbo ìwọ̀nyẹn sì lè ṣẹlẹ̀. ṣé bí ike ló wọ́ ní Florida. ike ló wọ́ ní Florida. ṣé ń gbọ́ bàbá ẹ̀ jẹ́ máa bá mi kọ yes tẹ́ bá ń gbọ́ bàbá mi ẹ̀ máa bá mi kọ yes. mo ti ń bẹ àwọn èèyàn tó bá ní kíní fídíò yẹn lọ́wọ́ bíi fídíò yẹn ẹni tó bá ti ní lọ́wọ́ tí wọ́n lísì tí wọ́n kọ gbogbo nọ́mbà bó ṣe ṣẹ̀wọ̀n gbogbo nǹkan tó ṣe ó wà mo ti ń wá lórí àkáì mi mo rò pé fóònù mi tí wọ́n jí ó dàbí pé inú ẹ̀ ló wà tó pé mi ò parẹ́ èèyàn burúkú ni tó ń ka òfin ó rò pé ọ̀dẹ̀ làwọn ọmọ Yorùbá ni. bàbá o bàbá gbogbo press yes. ohun tẹ́ ń sọ fún wa ní sí pé Ṣèyí Mákindé ti ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà rí. bẹ́ẹ̀ni ní Florida. ní Florida. bẹ́ẹ̀ni. ìlú wo lẹ́yìn wà sà ṣé Amẹ́ríkà lẹ wà ní àbí Nàìjíríà. mo ti Amẹ́ríkà mo wà ní. Amẹ́ríkà ok kọ́ lè mọ̀ pé kì í mú òparọ́ ni sà pé kì í ṣe pé bí amúgbé yẹn kan wá láti kìíní. so nípa tí mò ń sọ etí ni mo ti ń wọ. mo bẹ ọmọ yìí kó bá mi jẹ́ kí n yẹn jáde. ṣé Ṣèyí Mákindé rò pé ọ̀dẹ̀ làwọn ọmọ Yorùbá. Ani. Okay. Network. Tọ́kọ ti tẹ́ wọ́n lọ tẹ̀ra bí àti. Okay. Number one, ìgbà tí wọ́n pa Bọ́rọ̀dé, bó ní Ṣèyí Mákindé wà. Ìgbà yẹn náà ó ní kí Sunday Igboho má wọnú wá lọ bá wọn ní gàngán. Máa gbọ́, ìgbà tí wọ́n pa Àlàájá, ibo ló wà. Ìgbà tó ọ̀rọ̀ gàngán ṣẹlẹ̀ tó sọ pé kí wọ́n má bínú tó lọ síbẹ̀ ló ṣe lẹ́yìn ìgbà yẹn. Kò sí. So ojú dìde sí ó di pẹ́ tó ti ń ṣe bọ̀ àṣírí ẹ̀ ń bọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí mò ń gbà yẹn. Ìgbà yẹn wọ́n fi bínú pé kíní ọ̀rọ̀ ẹ̀ ìrísọ́yè orúkọ ẹ̀ tí wọ́n fi wé tẹ́bágùkù ẹ̀ mo lọ ṣẹ̀wọ̀n sẹ́ẹ̀ mi ò fi ṣeré. Èèyàn burúkú ni ọ̀gbẹ́ni. Okay, so gbogbo àyẹn kò rófin iye òfin Nàìjíríà kò múlẹ̀ constitution section 14 yẹn ò múlẹ̀ gbà yẹn. So wọ́n tún kó àwọn ọmọléèwé pẹ̀lú 46 people. ó ṣe wá jáde sí ó ṣe wá mọ̀ pé kinní kan àwọn ọmọ wọ̀nyẹn wà ń bẹ̀ o ọmọ èèyàn kan ló bí wọn ni. mo ti gbà wọn alágbára ayé àti gbogbo àwọn arúgbó ọmọ Yorùbá pátápátá tó jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá kó máa jí láàárọ̀ kó máa fi wú orí wọn kó máa fi ṣépè fún Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ìran ẹ̀kẹwàá. kábíyèsí. because kí ni àwọn obìnrin ayé kí wọ́n wà ní ìhòòhò láàárọ̀ kó máa fi pè ránṣẹ́ sí. yes what is up? well kì í ṣe ọlọ́gbà ẹni gbogbo nǹkan tó ń ṣe bí ọ̀rẹ́ pé gbogbo wa la rí náà nǹkan tó ń ṣe fún Oníbàdàn Aláàfin ọ̀fẹ́ Ọ̀yọ́ gbogbo ọ̀rọ̀ tó ń kílẹ̀ ní tó gbogbo nǹkan tó ń ṣe mi ò sọ pé nǹkan tí àwọn ṣọ́ọ̀kì ṣe o mi ò kíyà o bẹ̀tì kí ló ń wọlé gbogbo ẹ̀ la rí náà gbogbo àwọn tó ṣe lóore òun kọ́ ló fi ibi iṣu wọn yẹn ni. Èèyàn lẹ́wọ́ pè yẹn ó fẹ́ jẹ olórí ilé bàbá ẹ̀ ìdí láti oyè tó lè jẹ olójẹ yẹn ó dẹ̀ máa ṣí wèrè kú ni. àmì àṣẹ wá. nígbà tó dáwọ́ lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ó máa ṣí wèrè kú ni sẹ́ẹ̀. ọ̀rọ̀ ti jáde àṣẹ tẹ̀lé ni. àṣẹ. ok ó máa ṣí wèrè kú níbi tó dáwọ́ lẹ̀ yẹn sọ́ni lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá tó dáwọ́ lẹ̀ jẹ́ kì í ṣe Sunday ló ṣe. kì í ṣe Sunday
Sunday kan ló jẹ́ gbogbo kan tó kà ọ̀rọ̀ pé ọ̀dẹ̀ ni wá ni ṣẹ́gun tí Sunday ṣe láti gbẹ̀ wá ń jà inú bí ẹ sáwọn ọmọ Yorùbá dẹ̀ sọ́kọ́ ọmọ Yorùbá ni ẹ ó lọ jẹ gómìnà lórí ọmọ Yorùbá kò ní dá fún àtúnwá àtẹ̀bí ẹ̀ láyé. àṣẹgùn. lẹ́dẹ̀ẹ̀dẹ̀ ló gbẹ̀yìn Òṣùpá lẹ́dẹ̀ẹ̀dẹ̀ ló máa gbẹ̀yìn ayé. àmín o àmín. irú wa iṣẹ́ irú ìyá ló yẹ kó máa jáde lẹ́nu ẹ̀. ẹ̀sẹ̀ kọ́ ló bí àwọn ọmọ wọ̀nyẹn ni ọmọ ọdún méjì. wọ́n wà nù gbọ́ olóhùn ka òfin kan ṣé Fúlàní wá jẹ́ Nàìjíríà citizen ni wọ́n. ṣé wọ́n tẹ̀lé constitution nígbà tí wọ́n á jí wa gbé tó ń jí àwọn èèyàn wa gbé. ẹgbẹ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ nìyẹn ẹ bá mi bẹ̀rẹ̀ lọ́wọ́ olórí burúkú tó pera ẹ̀ ní gómìnà tó ń sọ pé òun ṣe press. What a nonsense. Inú ti bí bàbá mi tán. Tó bá ti dọ̀rọ̀ Yorùbá ìgbà ẹlẹ́mọ̀ lọ. Náà máa kó tì lọ. Ìgbà tó bá dọ̀rọ̀ ọmọ Fúlàní tó ń gbàyàn kẹ Sunday sọ fún gbogbo èèyàn pé ẹ̀yin tẹ́ fẹ́ ṣe bísíǹsì jẹ́nu bísíǹsì ẹ wá sí ìgboro ẹ̀ ṣe bísíǹsì. Ẹ má máa gbẹ̀yàn pa kí ló rọ̀ǹgì ń bẹ̀. Ọmọ àlè kan ṣe wá dọ̀pọ̀ òun jẹ́ gómìnà dọ̀pọ̀ wà ní páwà ìpáwà yẹn bẹ̀ ní kó kú sí. Tó bá ti kú síbẹ̀ yẹn òun ló lè yọ ẹ́. Ṣùgbọ́n ọkùnrin ń bẹ̀ ṣebí ilẹ̀ Yorùbá ló ń bọ̀ ẹni tún gbàgbé ẹni tó kókò gbàgbé gbogbo ìṣekúṣe tó ń ṣe orúkọ máa lọ forever. Kábíyèsí. àkúrò ń bẹ̀ lọ́jọ́ kan ṣé gbogbo ìpadà oṣù mẹ́sàn-án kò pé oṣù mẹ́sàn-án mọ́ tí wàá fi kúrò ń bẹ̀. bẹ́ẹ̀ni. ọmọ àdéhùn ṣe wà olóhùn ká òfin olóhùn ṣe press conference kò ní dá fún àtiwá àtàwọn ọmọ ẹ ó dẹ̀ bímọ. àṣẹ. àwọn tó rò ní pé òun ti lówó òun o bóun ò bá jèrè àwọn ọmọ òun kò kọ́ òun. àwọn tó ní síwájú ẹ̀bùn ni wọ́n wà. Kábíyèsí. àwọn tó ní síwájú ẹ̀bùn ni wọ́n wà. àṣé ó wọ́ọ̀kì lamẹ́ríkà ni. kò lè wá Amẹ́ríkà báwo ṣe sọ fún ẹ. mo rí náà pé kò wá sí Amẹ́ríkà láti ìgbà tó ti di gọ́vnà. kò lè mú ọbí yàlíyà ẹ̀dá bẹ́ẹ̀ mo lọ jẹ̀wọ̀n ní Florida. ní ọdún pamọ́. ó dùn mí mo ti wá fídíò yẹn mo ti wá ó wà nínú àkáì mi níbì kan. ẹ máa rí bàbá mi. ọdún kan yé nọ́mbà ẹ̀ wọ́n kọ sí mo ní ẹnikẹ́ni tó bá ní kó jọ kó bá mi gbé jáde káyé gbogbo ayé rí. ẹ jọ ẹni bá ní nọ́mbà àti aṣọ àti fídíò tí Ṣèyí Mákindé fi ṣẹ̀wọ̀n ní Florida ẹ jọ ẹ bá wa gbé síta o. wọ́n lóun àtolúwo jọ ń wọ́ọ̀kì lamẹ́ríkà ni olúwo ń wọ́ọ̀kì ní Canada ń wọ́ọ̀kì lamẹ́ríkà alábàjọ ìwà wọn ò yàtọ̀ síra wọn. náà fi ń takò ọmọ Yorùbá náà takò orísun wọn lẹ́mí ọmọ Yorùbá ò jẹ́ kẹ̀kẹ́ lójú wọn. ìgbà ìfilẹ̀ èpè la máa fi sìn. gbogbo ẹni tó bá takò iṣẹ́ rere ọmọ Yorùbá níbikíbi tẹ́ bá wà òun ò ní níláárí láyé wọn. àṣẹ wàá àṣẹgùn. Ọlọ́run ọba tó dá ọjọ́ ìní kí ọjọ́ fi yọ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó sọ pé mo ní ọmọ Yorùbá máa gbé tí wọ́n gbà tí wọ́n ń dáàbò ọmọ Yorùbá láti tẹ̀síwájú ilé ìbùkún ayé yìí ó máa kẹ̀yìn sí wọn. àmì àṣẹ wàá. Ṣèyí Mákindé ó ti jẹ́wé agbọ́n ó dẹ̀ máa rí agbọ́n yẹn ọmọ àlè ni sọlọ́ ọjọ́ ọmọ àlè olóhùn kwálẹ̀tì ọmọ ẹran olórí burúkú ọmọ ẹ̀yìnrí. yes ẹ̀jẹ̀ kó máa ṣe lọ oṣù mẹ́wàá ló kù fún owó oṣù olóko máa lówó ni. for the first time ní gbogbo ìsì Nàìjíríà láṣẹ ní Yorùbá yọkọ tó jẹ president rí. ó dẹ̀ ń takò. tó bá tẹ fẹ́ jẹ ìjọba lè campaign èwo ló ń fọmọ lọ́mọ tó fi play politics tó wá ń sọ̀sọ̀kúsọ so inú ẹ̀ dùn bọ́n ṣe pọ̀ ọmọ Yorùbá. inú ẹ̀ dùn sí o. olóhùn ṣe press conference ìwọ ló fẹ́ ó ká ó rò pé òun jẹ̀yàn ẹ̀ tó yẹ kó sọ̀kù pa ń bẹ̀. ẹranko. Adá fún gbogbo ní. Àmín bàbá mi ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi ẹ ṣé sá.
ẹ̀rí lẹ ti gbọ́ yẹ o gbogbo ẹ̀yin ọmọ odù tó dá ìwà wọ́n ní ká tó fẹ́ nìyàn joyè láàrin ìlú ó ní láti jẹ́ ní rere irọ́ ò tí Yorùbá ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹlẹ́wọ̀n la fi ń jẹ gómìnà tó bá wá dórí oyè tán á wá máa hùwà bí ẹlẹ́wọ̀n fún wa tó bá wá dórí oyè tán ẹ̀mí àwa ọmọ Yorùbá ò ní jọ wọ́n lójú àṣeṣe yìí Mákindé ti ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà alábàjọ tó fi ń gbógun ti Sunday Ìgbòho kò mọ̀ pé ara òun lòún gbógun tì pé kì í ṣe Ìgbòho ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ kú ìrọ́jú o ẹ kú ìrọ́jú ẹ ti ṣi gómìnà yàn ìwòlíì yẹn sọ wòlíì yẹn sọ ó ní ìgbẹ̀yìn ìjọba ò ní dáa ó lákòrò bí ìjogbo ni ìyẹn ni pé ìgbẹ̀yìn ayé Ṣèyí Mákindé kò ní dáa àkòrò bí ìjogbo ni abẹ́ẹ̀ ti láyé lóde ẹni yẹn pè mí láàárọ̀ ó ní ẹ̀mí àwọn ọmọ Ọ̀yọ́ ò lè jẹ Ṣèyí Mákindé lójú ó ní 7 solid company lóní ní Port Harcourt ó ní kíní tó fi ṣe kọ̀ǹpútà yìí tó fi ṣe bátìrì yìí ó ló ń wà ní Ọ̀yọ́ tó jẹ́ pé táwọn yẹn bá ti kó lọ tó bá ti ṣe tó kọ̀ǹpútà náà wọ́n fi kó wá fún tó máa ń kó wá sí Port Harcourt ìyẹn náà ló máa ṣèwádìí gbogbo ilé iṣẹ́ ní Port Harcourt tó mọ̀ tó máa ya fọ́tò ẹ̀ tó máa ṣẹ́ẹ̀dì ṣe sí wa ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ kú ìrọ́jú o kọ́pìnì mélòó ni Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ nìbàdàn ẹ̀mí àwọn ọmọ Ọ̀yọ́ ò lè jọ lójú làwọn ọmọ kéékèèké ọmọ ọdún méjì ètí òpó ọmọ ọdún méjì àtàwọn tíṣà náà fi wà nínú igbó láti bí oṣù going to 2 months now ẹni tó dẹ̀ lè wọgbó tí Ọlọ́run fi ẹ̀rù sí lára tó lè ṣẹ̀rù bá àwọn Fúlàní Ṣèyí Mákindé ní kọ́lọ́kọ́ pẹtíṣàn mọ́ ó wá jáde síta ó wá ń sọ̀rọ̀ di Nigeria constitution òfò ló máa ṣe Ṣèyí Mákindé ẹ̀yin abiyamọ ẹ dìde ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ tẹ́ ẹ máa rógbà aṣọ tó máa ń balẹ̀ ṣé ẹ máa wo Ṣèyí Mákindé nìna ni because of èèyàn kan Àmọ̀tẹ́kùn gan tó ló ń fẹ́ lò àwọn Àmọ̀tẹ́kùn ti jáde níta wọ́n ní over 300 làwọn ti pàdánù nínú igbó Ọ̀yọ́ ìyẹn ní pé Ṣèyí Mákindé òun ló ń polè wá jà òun ló ń polóko wá mu èrè ìdí tí òfin fẹ́ kí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà kó wọnú igbó yẹn lọ nìyẹn torí ó mọ̀ pé àṣeyọrí máa jáde síta ó mọ̀ pé ìran Yorùbá máa rẹ́rìn-ín tí Sunday Ìgbòho bá wọnú igbó yẹn lọ Ṣèyí Mákindé blọọkù ẹ torí ọ̀rẹ́ ẹ̀ Gani Adams torí OPC ẹgbẹ́kẹ́gbẹ́ ẹ̀yin abiyamọ ayé ṣe ẹ máa wòran ni ṣé ẹ máa wòran ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ṣé ẹ máa wòran kí ẹlẹ́wọ̀n ní Florida kó dẹ̀ da Ọ̀yọ́ rú ní ìdá Amẹ́ríkà rí ẹ ṣáà gbọ́ bàbá tó pé ó ṣẹ̀wọ̀n láti Florida ó ń wọ́ọ̀kì ní alábàjọ tó fi ń lo gbogbo nǹkan pẹ̀lú ìgbójú kò sẹ́ni tó máa wọ́ọ̀kì tó máa láàánú bí Ṣèyí Mákindé ò ṣe láàánú àwọn ọmọ Ọ̀yọ́ òun náà ò lè rí àánú gbà láṣẹ Olódùmarè ìgbẹ̀yìn ẹ̀ máa kóró ojú jógbó lọ kó tó ba nǹkan jẹ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ dìde ẹ̀yin olùgbé Ọ̀yọ́ ẹ dìde gbogbo ọmọ Yorùbá ẹ dìde ẹ jẹ́ ká gbé sínú mẹ́mórì wa àwọn ọmọ ọdún méjì yẹ kí lójú wọn á ti rí ẹwà wọn tó kó jáde ní ẹ̀dá oníyọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò lè dìde rìn mọ́ ká má wàá sọ wípé àwọn ọmọ kéékèèké Ṣèyí Mákindé dẹ̀ lè jáde síta pé òun ṣe press conference ó ń declare curfew ó ń support àwọn Fúlàní ó ń support àwọn bòròró ó ń support Mèyétí Àlà ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀dẹ̀ ń wòran ẹ képe ti Ṣèyí Mákindé
bàbá wa Bọ́lá Ahmed Tinubu àní kẹ́ bá wa withdraw security yẹ ẹ bá wa withdraw security yẹ bó bá lè jù ẹ declare state of emergency ẹ má jẹ́ ó jẹ́ pé nígbà tó bá jẹ́ ìjà wàhálà ń ṣẹlẹ̀ láàrin èèyàn olóṣèlú lẹ́ẹ̀mọ̀ declare state of emergency eléyìí tó ṣẹlẹ̀ yóò kú ó ju ìjà ní olóṣèlú lọ ọjọ́ ọ̀la Yorùbá ló wà nínú igbó táwọn Fúlàní kó nípa pẹ́mọ́ra yìí ṣé agbára Ṣèyí Mákindé wájú títí yín lọ ni ẹ̀yin bàbá Tinubu ẹ wá wo ìgbé ayé táwọn ọmọ yóò ti máa gbé ìyà tán ti máa jẹ àdójúkọ wọn Ṣèyí Mákindé máa bọ̀yọ̀ jẹ́ àṣé o ti ṣẹ̀wọ̀n rí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ tí bàbá yẹn sọ wọ́n ló ti ṣẹ̀wọ̀n rí ní Florida àṣé ẹlẹ́wọ̀n ní Ṣèyí Mákindé wọ́n ló wọ́ kiri ṣé lóòótọ́ ni àwọn bàbá tó sọ̀rọ̀ yìí ò lè parọ́ mọ́ ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀ dìde ẹ má jẹ́ kó dìgbà tí Ṣèyí Mákindé bá ba Ọ̀yọ́ jẹ́ ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ ẹ̀ dìde ẹ̀yin ọ̀dọ́ Ọ̀yọ́ ẹ̀ dìde ẹ̀yin tògbómọ̀ṣọ́ ajílété ẹ̀ dìde ẹ̀ dìde ẹ̀ dìde ṣé bẹ́ẹ̀ náà lẹ̀rù Ṣèyí Mákindé ń bà yín tó ẹ̀ dìde o kí Ṣèyí Mákindé tó kojú gbogbo Ọ̀yọ́ sí oòrùn alẹ́ àṣẹ lẹ́wọ̀n lọ̀gá yín ṣé lóòótọ́ ni èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o wọ́n ló wọ́ọ̀kì lamẹ́ríkà náà máa mú ẹ̀rí náà pé kò lọ sí Amẹ́ríkà ìrìn àjò ẹ̀ kọjá yín London France nígbà tó jẹ́ wípé Amẹ́ríkà dídí àìgbẹ́dọ̀ máwọ̀ fún olófin ń hùwà bí ọ̀dájú ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀yin abiyamọ bí ẹ̀yin abiyamọ jọ̀wọ́n àná ṣe máa ń ṣe ẹ bá wa tètè ṣe lórí Ṣèyí Mákindé àwọn ọmọ yẹn ò gbẹ́dọ̀ gbé sínú igbó wọn à ń gbẹ́dọ̀ gbé sínú igbó àwọn ọmọ ọdún méjì ẹ dákun ẹ dábọ̀ ẹ dákun ẹ dábọ̀ ẹ dìde ẹ jẹ́ kí Ṣèyí Mákindé mọ orú nǹkan pè ní obìnrin ẹ jẹ́ kó mọ nǹkan tán pè lẹ́yìn ìyá ẹ̀yin wòlíì ní Ìbàdàn ní Ọ̀yọ́ state ẹni Ṣèyí Mákindé lọ́lọ́run yàn ṣé ká sọ pé Ọlọ́run fìyà jẹ yín ni mo mọ wòlíì kan tí wọ́n lára àwọn àgbà wòlíì ni mí ní dárúkọ tó ní Ṣèyí Mákindé lọ́lọ́run sọ pé ó máa lò ṣé Ọlọ́run ló ń lò ló ní kó máa ṣe ohun tó ń ṣe yìí ṣé Ọlọ́run ló ń lò ó ẹni tí ó ran ìran Ọ̀yọ́ lọ́wọ́ Ṣèyí Mákindé sọ pé rárá kò gbọdọ̀ wọlé ó ń gbé nínú AC àwọn ọmọ títí ẹ̀ wà nílùú òyìnbó ìyàwó títí ẹ̀ wà nínú AC ìyàwó oníyàwó wà nínú igbó tóun àtejò jọ ń sùn ọmọ ọlọ́mọ wà nínú igbó tí òjò ń rọ̀ lé lórí tí òòrùn ń pa tó jẹ́ pé òun àtejò náà jọ ń kìsì ara wọn ìyẹn àgbààgbà Ọ̀yọ́ àgbààgbà ilẹ̀ Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé agbára Ṣèyí Mákindé wájú títí yín lọ ni ẹ dákun ẹ dábọ̀ ẹ̀mí àwọn ọmọ yẹn jẹ ìran Yorùbá ló ìyá kan pè mí lẹ́nu ó dẹ̀ ń bú sẹ́kún ó ní tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn tó bá jẹ́ pé àwọn ọmọ òun ni òun á ti kú òun á ti para òun àwọn táwa nínú gbòòrò gan àti ìgbádùn ká má wá sọ pé àwọn tán jí gbé tán kó wọnú igbó ọ̀dájú gómìnà Ṣèyí Mákindé ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀dájú gómìnà Ṣèyí Mákindé ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ bá wa pé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ dákun ẹ dákun it is Abiodun not Ṣèyí be careful of what kìnnì kankan Ṣèyí has always enter America she has working for oil company in textile ẹ̀yin lẹ tún sọ yẹ o bàbá tó wá sọ pé ó ṣẹ̀wọ̀n lamẹ́ríkà ńkọ́
ìtìsí Abíọ́dún náà bí ṣe yìí ok ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa tètè wá nǹkan kan ṣe sí kí àlàbọ̀rùn kó tó di ẹ̀wù mọ́ wa lọ́wọ́ adára fún wa ojú òní tiwa àwọn ọmọ yẹn máa dé bá wa láyọ̀ àti àlàáfíà ṣe gbọ́ mi bọ́dà mi ẹni ìtìsí Abíọ́dún náà ṣe yìí but bàbá yìí ní òun ní fídíò ẹ lọ́wọ́ Florida ní ẹ̀yìn ní textile ló ń gbé nígbà tó dẹ̀ ti di gómìnà kò dé Amẹ́ríkà rí ṣe gbọ́ mi ẹ̀yin ẹ mú ìpè Abíọ́dún ni ṣèbí ó náà ń jẹ́ Abíọ́dún abẹ́ ẹ gbọ́ ni ṣèyí Abíọ́dún ṣe ẹ̀gbọ́n kó ń jẹ́ Abíọ́dún ni ìyẹ wa lógún jù ẹni bá ti ṣọ̀tẹ̀ Sunday Igboho àṣírí wọn máa tú ni ajá Ọlọ́run Elédùmarè náà bá jà lọ́wọ́ ó dàbọ̀.